Saheed Òṣùpá yóò kunu ọdún yìí kí January tó parí wàláhì mo fi Ọlọ́run búra January 10 Saheed Òṣùpá máa kú January 10 Saheed Òṣùpá máa kú wàláhì mo fi Ọlọ́run búra kí fi ọ̀rọ̀ ẹnu mo fi ìgbésí ayé mi búra mo fi Al-Qur'ani Karim àdìgbò Ọlọ́run búra. nìkan jáde ń tó ní ẹjọ́ gbogbo ẹni tó wà lórí programu yìí láàárọ̀ ẹ wo àkọlé tí mo kọ mo sọ pé ikú òjijì kò ní tọ́ sí Alhaji Saheed Òṣùpá ohun tí mo kọ sí àkọlé mi láàárọ̀ yìí nìyẹn kò lẹ́ẹ̀kan sí èmi sábà ṣerú nǹkan báyìí torí mo mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ orú àwọn nǹkan báyìí ọ̀pọ̀lọpọ̀ wa ti bá pàdé dáadáa táwọn èèyàn bá dẹ̀ ti dìde sọ̀rọ̀ lórí ẹ̀ ní tí sẹ́rí adé kọ́ wa ni pé ìdákọ́ ọmọ bíi ilbadu sakata anilbaki tí àwọn apá kan yẹn bá ti dìde fún kankan àwọn tó kù tẹnìkan bá ti dìde fún ẹni tó kù ẹ máa wọná lókun ni tó bá ti sọ̀rọ̀ on behalf yín ní tẹ́fẹ́ kó túnṣe tó bá ti túnṣe on behalf yín kò sí wàhálà kankan mọ́ lókun nìyẹn ẹni tó kù ẹ máa ṣe fàájì mi lọ yín náà tó mú nǹkan mi kẹsàn. ẹjọ́ ẹ má bínú náà mo fẹ́ pe àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa àwọn afá wa mo fẹ́ pe wá sákèsì pàápàá jùlọ àwọn afá wa tí wọ́n jẹ́ olólùfẹ́ wa tó wà nílùú Ṣakí yá yes ẹ bá mi tẹ love like and share gbogbo ẹni tẹ́ ń wọlé yẹn gbogbo ẹni mò ń kí Al-Qur'an tí Ọlọ́run sọ kalẹ̀ fún anabi wa Muhammad sallallahu alaihi wa sallam anabi sọ wípé Al-Qur'an sọ wípé ewé tó ní jábọ́ lára gi kọ́lọ́run ọba kó má ṣe kíni kó má mọ̀ ń pa ẹ̀ ẹnìkan ò sì ní kú láyé àfi tásìkò rẹ̀ bá tó bí Al-Qur'an sọ fún wa nìyẹn Qur'an sọ pé ewé kan kò ní jábọ́ lára gi kọ́lọ́run ọba kó má mọ̀ ń pa ẹ̀ ẹnìkan ò sì ní jáde láyé àyàfi kó já sí pé àsìkò rẹ̀ tó ẹnìkan ò lè pa ẹnìkan láìpẹ́ yìí la rí pásọ̀ tó sọ̀rọ̀ nípa Pasuma ní Alhaji Wasiu Alabi Pasuma ẹ ṣàdúrà fún ẹṣẹgbà ẹṣàwó nǹkan kòkó bàbá ṣàṣọ àwọn èèyàn dẹ̀ dìde ẹ ṣàdúrà fún Pasuma náà ṣàdúrà fúnra rẹ̀ torí pé èèyàn bó bá dákẹ́ tí o bá sọ̀rọ̀ Ọlọ́run má jẹ́ kó ṣe dédé pé aburú kan fẹ́ ṣẹlẹ̀ ńgbà yẹn wọ́n á wá sọ wípé pásítọ̀ kan ní òun ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ nígbà tí ò ṣe ní nígbà tí ò ṣe gbá ní àwọn èèyàn dìde wọ́n sọ̀rọ̀ lọ wọ́n ṣàdúrà fún Pasuma lọ. Al-Qur'an sì tójú yé wa wípé bismillahir rahmanir rahim Olúwa ní ẹni tí ó kọ́kọ́ kú èmi ni mo mọ̀ ẹni tí ó lọ gbẹ̀yìn èmi ni mo mọ̀ wa laqad alimna mustaqdimina minkum wa laqad alimna al-mustakhirin wáyé ńjọ́ kan náà a sì ní lọ́njọ́ kan náà bá a bá wáyé ńjọ́ kan náà gan kádàrá lè gbáwájú pé a lọ́njọ́ kan náà ẹnìkan ò lè pa ẹnìkan ẹnìkan ò lè jábọ́ lára ẹnìkan tọ́lọ̀ mọ́ máa ń pa ẹ̀. mo wá ìyẹn ló wá mú mi gbà kí ni ìyí ti ń pọ̀ jù náà kí ló dé ìwọ ni gbogbo eléyìí bọ́bọ́ àáfàá kan báyìí tí máa ń pera ẹ̀ ní ọlọ́pàá mẹ́ta tó lóun àtọ́lọ́hun jọ ń ṣe mítìnì òun àtọ́lọ́hun jọ òun bọ́lọ̀ sọ̀rọ̀ kọ́tọ́ ti kọ́kọ́ ètò ìdíje bá ti rí fídíò ẹ̀ tó bá ti sẹ́ǹdì ẹ̀ sí mi èmi máa rẹ́rìn ni ẹgbẹ́ content creator lélẹ́yìí eléyìí kan fẹ́ create káwọn èèyàn kan sáà lè mọ òun ṣe mọ Khalif Tumorof tí gbogbo ayé bá ń lọ báyìí ìwọ yà báyìí ó rí i pé ẹ̀yin mẹ́wàá tẹ́ ẹ bá ń lọ báyìí kẹ́ni kankan yà kúrò lẹ́yìn yín kolomi omi wa mi báyìí lọ bí tẹ́ ń lọ yẹn o ẹ rí i pé yín mẹ́sẹ̀sán tó kù ẹ fèsì ẹ̀ pé kí ló ṣe ẹ dájú kọ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn tó wà lórí social media yìí tá a bá sọ pé freedom of speech a lè sọ̀rọ̀ bó ṣe wà a lè ṣe tó wà lórí pé àrà dátà fún yín àrà fóònù fún yín lóyìn ló máa mú wa káwa ṣe tó bá wù wá káwa tan kámẹ́rà sójú ká máa sọ̀rọ̀ tí ó gbé wa dẹ́wọ̀n ká máa sọ ọ̀rọ̀ tó máa gbé wa dẹ́wọ̀n. ọmọkùnrin ọlọ́pàá mẹ́ta yìí àbọ̀lọ́pàá mẹ́tẹ́gbẹ̀rẹ̀ yìí tó bá ti sẹ́ndì fídíò ẹ̀ sí mi ní àwa rẹ́rìn nígbà tọ́dún yìí máa bẹ̀rẹ̀ tó máa bẹ̀rẹ̀ 2026 ló bá sọ nínú fídíò rẹ̀ èmi ọlọ́pàá mẹ́ta Ọlọ́run ti sọ fún òun lọ́dún yìí wípé àwọn èèyàn ní lówó lọ́wọ́ gbogbo àdúrà tẹ́ bá tọrọ lọ́dún yìí Ọlọ́run ò ní gbà àfi tẹ́ bá fọlá àwọn tọrọ mo rẹ́rìn mo fẹ́ para mi jọ́nà bẹ́ẹ̀ eléyìí mà tó kọ̀ yàtọ̀ o ṣé ẹ mọ̀ pé tẹ́ ẹ bá rí àwọn fídíò báyìí kọ́mẹ̀ntì máa sáré lọ àwọn kan wá kọ́mẹ̀ntì bí ìyá ọmọ yìí dà ìyá ọmọ yìí dà báyìí torí Ọlọ́run Ṣakí dẹ̀ lóyún ó dà pé ó ń pera ẹ̀ ló ti wá mo
dẹ̀ mọ àwọn àfáà gidi, gbogbo àwọn àfáà gidi, gbogbo àwọn àfáà gidi wọ́n bẹ ní Ṣakí, àwọn àfáà alálùbáríkà wọ́n pọ̀ nílùú Ṣakí tí mo mọ̀ dáadáa. Sheikh wa Abdulrafi ọlọ́kọ́ wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀, Mufti wọ́n wà ń bẹ́ẹ̀, Sheikh Izullah, Sheikh Abdulrahman wọ́n wà ń bẹ́ẹ̀, àwọn àfáà pọ̀ bẹ́ẹ̀ 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 bẹ́ẹ̀. Wọ́n á wò pé ẹ̀yin àfáà wa ní Ṣakí ẹ dákẹ́, ẹ tètè pé ọmọdé yìí, ẹ pè ìyá ẹ, ẹ pè bàbá ẹ, ṣé wá rí fídíò léyìí tó ṣe yìí máa gbé dẹ́wọ̀n. Mi ò mọ̀ tó lè fi kún, èmi ò mọ̀ tó lè fi kún pé yóò wá fi kankan kún, kò wá ní lọ sẹ́wọ̀n lórí eléyìí. Freedom of speech, freedom of speech, ẹ̀wọ̀n tó bá wá dé. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yìí ti rí fídíò yẹn, ọ̀pọ̀lọpọ̀ yìí ti rí fídíò yẹn, lẹ́nu rẹ̀ ni o, lẹ́nu rẹ̀ ni o, ẹ wá gbọ́n tó wí. Saheed Òṣùpá Alwaraki ọlọ́pàá mẹ́ta ni kó lọ wá àgbò funfun, kó wá dákọ̀ Alwaraki ọlọ́pàá mẹ́ta sí àgbò yẹn. Alwaraki ọlọ́pàá mẹ́ta ó wá dùn mí, ẹ̀mí ló ní kó dákọ̀ rẹ sára àgbò yẹn, ẹ̀mí ló ẹ̀mẹ́je ní kó dákọ̀ rẹ ní àbí 21 àbí ìgbà mélòó. Ṣé ẹni pé ó fẹ́ trend ní tòótọ́, ṣùgbọ́n tí yàrá bá fẹ́ trend ó yẹ kó fi nǹkan rí trend. Ó ti ń ṣe wèrè bọ̀ tipẹ́ o, kìí ṣe ní o, ẹni kọ́ ló ti ń ṣe wèrè tó ń ṣe yìí o. Àmẹ́lẹ̀ yìí yóò gbé dẹ́wọ̀n. Alwaraki àwọn ò bọ́ dá sí rí, gbogbo wèrè tó ń ṣe òní àbọ̀ dá sí rí. Àmẹ́lẹ̀ yìí tó ṣe yìí ó gbé ọ dẹ́wọ̀n. Ẹ gbàgbé jàre, ẹ tó máa ń dùn mí lọ́rọ̀ èèyàn ni pé ẹ mọ kọ́mẹ́ǹtì, ẹ fẹ́ jẹ́ kó trend ni, ẹ fẹ́ jẹ́ kó ẹ fẹ́ fún ní recognition ni. No, ẹ má ronú bá yẹn. Ewu náà fẹ́ fún ní, ok, bí o bá ní recognition bó o ní fídíò rẹ̀ ṣe lọ́dọ̀ àwa. Bó o ní fi ṣẹ́ mọ́yé inú ilé, so mọ́yé inú ilé 30 fídíò yẹn dé ni. Ẹ má máa ronú bá yẹn, ẹ fẹ́ fún ní recognition ọ̀rọ̀ ojú. Mo yé tí àwọn tẹ́bá máa ń sọ nǹkan bá yẹn jàre, mo yé ti irú àwọn kọ́mẹ́ǹtì bá yẹn. Let's call it spade is spade. Téèyàn bá ń ṣe nǹkan tí ò dáa, ẹ jẹ́ kí wọ́n tètè gbé kọ́ fi yà jẹ́, ó dẹ̀ máa jẹ́ eléyìí tó ṣe yìí. Kò ní recognition ló jáde lóyún ló ń sọ̀rọ̀ nǹkan bá yẹn. Please. Kíyàn lanu gbàgà, ó tún wá bu déètì, ó ní January 10 ní ọ̀tá Saheed Òṣùpá òkú, torí Saheed Òṣùpá ò ní kú, pẹ̀lú àṣẹ Ọlọ́run àwa náà ò ní kú. Ẹnìkankan wa ò ní kú, kò sígbà tá à ní padà kú, tásìkò bá tó. Àmọ́ ikú òjijì ò ní tọ́ sí wa. Saheed Òṣùpá ó dàgbà yóò dògbò, kò ní kú. Ọlọ́pàá mẹ́ta Alwaraki, bóyá January 10 tó dábùn Saheed Òṣùpá yìí pé ọ̀tá yóò kú yìí, bóyá jọ ẹ̀rẹ̀ rẹ̀ ni wọ́n kó kú. Àbí kí wọ́n gẹ́mọ̀ di January 10, torí mi ìrùpọ̀ máa di January 10. Bí January 10 bá ti máa pé bẹ́ẹ̀ láyé bó ṣe wà yìí ṣe, inú ọgbà ẹ̀wọ̀n ni ó pé báyẹn. Èyí máa bí tó fẹ́ hide sí. Kí ọdẹ wò sùn torí pé ó fẹ́ jẹ́ káwọn èèyàn kọ́ mọ̀ òun, kó wá gbé kinní sí wájú báyìí, kó tọ́nà síwájú, kó wá sọ wípé Saheed Òṣùpá January 10 lọ ràgbò funfun lọ ṣe kí ló ní kó dákọ sí iná, kó sọ wípé Alwaraki ọlọ́pàá mẹ́ta kó dákọ rẹ̀ sí pé kí mọ́kò mọ́kù. Ṣé wọ́n gan kí ló sùn ọ̀fọ̀ pé wà di January 9? Gbogbo èèyàn fáwọn ní Ṣakí, ìyá ọmọ yìí dá o, ó ti gun gírí kọjá ìwé o, wàláhì ó ti gun rí kọjá ìwé o. Social media ó padà kó bá Alwaraki ọlọ́pàá mẹ́ẹ̀ẹ́dógún o, ó padà sórí ibú farabalẹ̀, social media padà kórí burúkú báyìí. Ṣé téèyàn ò bá wá rí nǹkan kan tí ó ṣe mọ́,
tó o bá tẹ̀ wá rí nǹkan kan tó fẹ́ ṣe mọ́ ẹ máa sùn lórí social media náà. wọ́n dẹ̀ máa sùn wọ́n á máa sùn àbí wọ́n dẹ̀ máa sùn lórí social media tó o bá mọ nǹkan tó lè ṣe mọ́. Àlùwàlà kí ọlọ́pàá mẹ́ẹ̀ẹ́dógún àwọn olóba ní nọ́mbà àwọn èèyàn ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ ṣá táwọn èèyàn bá ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ mò ń bọ̀ náà. Àlùwàlà kí ọlọ́pàá mẹ́ta ó mà ti sọ̀rọ̀ sọ o ó mà sọ̀rọ̀ sọ o ó nídìí owó àwọn kan ní ẹ bóyá ó nídìí owó ni ó nídìí ìyá náà mọ̀ yẹn ti I don't think bóyá normal kéèyàn jáde sòsòsòsò kó sọ wípé January 10 ẹnìkan máa jáde láyé ó máa kú. a ní freedom of speech láti sọ̀rọ̀ nítòótọ́ ká gbé kámẹ́rà síwájú ká ṣe tó bá ń wà á but this is too much ògógóró àti gbogbo ẹ̀ tí wàá pọ̀ jù lára ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀yin ọmọ kéékèèké yìí. Anybody àdúrà àwọn kódà pé mo rí àwọn fámìlì ẹ̀ kan ti ṣe fídíò ńgbà kan báwọn òun ìgbà kan ló ti ṣe fídíò kan ló lòun kú bó ọjọ́ mẹ́ta lòun lò lọ Ọlọ́run ní ó yá máa padà lọ sáyé. Ṣé content creator láwa pélé yìí nísìn ni àbí Sálárò àbí Sáníyàbá apá òsì I don't understand. Bẹ́ẹ̀ ni jàre ẹni tó ní ọlọ́pàá mẹ́wàá gan kò sọ́sọ́kùsọ́ ká tó wá lọ́pàá mẹ́ta. Ọlọ́pàá mẹ́ta máa fi sí àgọ́ ọlọ́pàá o ọlọ́pàá mẹ́ta wàá físìtì àgọ́ ọlọ́pàá wàá gbé ọ̀pá rẹ̀ dọ́gọ̀ ọlọ́pàá. Mo ń bọ̀ mo mọ àwọn èèyàn gidi gan ní àwọn èèyàn wọ́n bá mi gẹ́ẹ̀tì nọ́mbà rẹ̀ gan sìn. Mo mọ̀ pé tí n bá máa fi pè èèyàn 2 sí 3 wọ́n gẹ́ẹ̀tì nọ́mbà ọlọ́pàá 3 fún mi. Òṣùpá fúnra rẹ̀ ẹ̀ wá gbà mí ibi tí kálukú wa ti ń ṣàdúrà kọ́lọ̀ kó ṣàánú wa ọlọ́pàá 3 ọlọ́pàá 15 ó sú mi o gbogbo ẹ̀yàn mo ní kan ẹ̀lú sàlámù alaykum ṣe dáadáa lẹ́wà gbogbo lẹ́nu Ṣakí lẹ́wà mo ń ṣe program lọ́wọ́ gaba yìí gan ni but mo yóò fi yín sí speaker mo máa nídìí nọ́mbà ọlọ́pàá 3 mọ̀ ní Alwaraki mo nọ́mbà ọmọ yẹn ọmọkọ́mọ ṣé mo lè fi yín sí speaker ok láti Ṣakí ni náà wáyé ń gbọ́ wọn yí báyìí sá. Ilé ti kọ́ àwọn fámìlì ẹ̀ ti kọ́ lọ́mọ. Ok kò sí ìlú mọ́ báyìí wọ́n ti ìlú ti kọ́ Èkó wà yìí. Ọlọ́pàá 3 ó ti gúgiri kọjá ewé báyìí o tó bá wọ Ṣakí wọ́n máa pa ni. Èkó ṣe wá gbalẹ̀ ó ṣe wá gbolè gbọ́lẹ̀ báyìí torí ọlọ́ ẹ̀dá ẹ ṣeun inú mi ti ẹ̀dùn pé kò ní gbé ẹ ṣe gbọ́sà jazakumullahu khairan ẹ ṣe sá mo dúpẹ́ sá ṣẹ́yìn náà rí báyìí wọ́n ní ò lè wọ̀lú wa mọ́ ẹ̀yin ara ẹni tó bá mọ nọ́mbà ọlọ́pàá 3 kó wá bá fi ọ̀pá rẹ̀ kó máa bọ̀ ní police station fúnra rẹ̀ kó máa bọ̀ fúnra rẹ̀ ni o kó tó di pé a máa mú jáde o tó rà máa wọ jáde báyìí o a máa wọ ẹ gbogbo kíbi tó bá wò sá sí wọ́n tún wá lẹ́kọ̀ọ́ ló wà èyí ni ẹ máa wò subhanallah kéèyàn sọ báyìí pé Saheed Òṣùpá ọ̀tá rẹ̀ ó kú ó tún wá dágbà fún ó ní tó bá di on the January 10 òun Alwaraki ọlọ́pàá 3 lòun sọ ó tún wá gbé Kùránì bóyá Kùránì ló gbé dání bóyá dictionary ni kò yé wa ó wá lóun fi Kùránì búra number 1 nínú Islam wọ́n yẹ fi Kùránì búra nínú Islam yẹ fi Kùránì búra bẹ́ẹ̀ bá rẹni tí bá máa fi Kùránì búra kò gbọ́ Islam yé nu
gbogbo ẹni tó bá máa fi kùránì búra wá mo fi kùránì búra kò gbọ́ ìsìlámù yìí nù. Ó tún wá sọ̀rọ̀ ó ló ń fẹ̀mí ìhun búra ṣé ẹ̀mí wèrè tí ń bẹ láàrin ló tún wá fi búra. Ẹ̀mí ìdìgbòlugi tí ń bẹ nù ẹ̀mí ìdìgbòlugi rẹ ló tún wá ló fi búra. Wallahi Alwaraki ọlọ́pàá mẹ́ta òkàrè ó ti ń ṣe ó ní gbogbo wa àdúrà tá a bá ṣe lọ́dún yìí ó ládùúgbà wa ò ní gbà o àfi tá a bá dárúkọ pé à mo fa Alwaraki ọlọ́pàá mẹ́ta bẹ Ọlọ́run jẹ́ kádùúrà mi gbà o. Alwaraki ó ti sí àgbákò àgbákò eléyìí promise ni fún ẹ. dákẹ́ ẹnu ẹ òun fẹ̀mí òbúra ẹ̀mí ògógóró ó fẹ̀mí ògógóró búra níwájú tani àti tani ó fẹ̀mí ògógóró búra níwájú tani àti tani ṣé wọn bá wò bó dá sí látijọ́ ìgbogbo tó ń ṣe ẹ̀mí mo kà á kún pé ó náà fẹ́ jẹun ni ó náà fẹ́ hàn ní at least lórí péjì ẹni sìn Facebook ti ń gbé polówó wá táwọn ẹ̀ bá ti wo fídíò rẹ báyìí wọ́n á máa fi polówó sí ìwọ náà máa gbowó díẹ̀ àbí ó ti wá ṣe dáadáa báyìí ó ṣe dáadáa. Ìwọ ló kù Saheed ò ní kú ìwọ ló máa kú sọrí ìwọ náà wà ní kú wọ́n gbọ́ ò ní kú ọlọ́pàá mẹ́ta ò ní kú òdodo mo sọ fún ẹ. Number 1 Saheed Òṣùpá ò ní kú pẹ̀lú àṣẹ Ọlọ́run ìwọ náà wà ní kú aṣojú gbogbo ayé báyìí ò ní kú ẹ̀wọ̀n ló lọ gbọ́ ò ní kú ẹ̀wọ̀n ló lọ ẹ̀wọ̀n ó dẹ̀ lọ́mọ kékeré kan báyìí bóyá ọmọ ẹ̀ náà ni àbọ̀màntí ẹ̀ ìyẹn máa bá arọ́ wá sí mo wo fídíò rẹ̀ kan tí yẹn sọ pé bàbá lẹ́yìn àwọn ọlọ́run rán sáyé bàbá làwọn ọlọ́run rán sáyé tọmọ tí bá ti sọ̀rọ̀ báyìí ọmọ ìyá máa dọ́rọ̀ yẹn padà fún bàbá làwọn ni igbákejì ọlọ́run bàbá làwọn àti ọlọ́run ṣe mítìnì tán ni. Alwaraki ọmọ sàgbákò today is 5th of January 2025 ọjọ́ karùn-ún oṣù kínní ó dẹ̀ fẹ́ fi 2026 báyìí ó dẹ̀ fi ṣẹ̀wọ̀n. Ọ̀rọ̀ ikú kọ́ ló kan náà ọ̀rọ̀ tiẹ̀ gẹ́gẹ́ fúnra rẹ̀ ọ̀rọ̀ ẹ̀wọ̀n ni mo fi ń ṣeré ni mo fi ń ṣeré ni o mo ṣe kíníkan ni ìyẹn ò kàn wá o enough is enough. Kí ló dé tó já sí pé gbogbo ẹni tó bá ti ga láyé lẹ́ẹ̀ máa rí àwọn ìran burúkú sí lẹ́yìn pé gbogbo àwọn tó bá ti ga tọ́lọ́run bá ti pèlè èèyàn láyé láìpẹ́ ìlú ọmọbìnrin kan ṣaláìsí ọmọ tó ṣe fíìmù yẹn kí lórúkọ yẹn dákọ̀ ẹran létí orúkọ ọmọ náà ọmọbìnrin tó kú báyìí mi rò wọ́n sì sin ọmọ yẹn gan Olúwayé Abíọ́lá bí kò síjọ́ tí ẹ̀mí èèyàn kì í jábọ́ kò síjọ́ táwọn èèyàn jáde láyé kò síjọ́ táwọn èèyàn kú Nàìjíríà náà dín ní wọ́n ìdánbà àdáwà yìí dẹ̀ kò síjọ́ tí wọ́n yìí bímọ kò síjọ́ táwọn èèyàn kú kó wá wò sùn kó wá tan kámẹ́rà sójú kó wá sọ wípé Saheed Òṣùpá o January 10 o ọ̀tá rẹ̀ ò ní kú o ẹ̀dẹ̀ máa wòran o ṣe ra àwọn fídíò àwọn ọmọ olórí burúkú báyìí fídíò wọn máa ń gún fàìrà gan o tó ra àwọn èèyàn fọ́ nìgan o gbogbo orí tó bá ṣe nǹkan dáadáa ẹ lọ wò ó tó bá ṣe nǹkan dáadáa ìwọ̀nba ni fídíò yẹn wọ́n rìn mọ́ ìwọ̀nba làwọn èèyàn ó ṣe dáadáa fídíò dáadáa tó bá ṣe ìwọ̀nba làwọn èèyàn ó ṣe àìmọ́. ṣùgbọ́n nǹkan burúkú báyìí tí bá ti ń láǹdì báyìí kó tó balẹ̀ báyìí àwọn ayé ti hàn àwọn ti ṣí àìpa wọ́n ti ṣí nǹkan burúkú ti ṣe àìpa àwa fi dìde àsìkò yìí a fi bẹ̀ Ọlọ́run Alhaji wa Saheed Òṣùpá akóredé wọn láti tóbi Ọlọ́run fúnra rẹ̀ kò ní báwọn kókó òjijì o wọn ní kókó òjijì kódà wọn ní rí kú ọmọ kódà bàtà ọ̀fọ̀ bàtà ìbànújẹ́ insha Allah wọn ní bọ́sẹ̀ nọ̀nà rẹ̀ àti gbogbo àwọn tá a bàbá sàmì àdúrà ẹlòmíì ò mọ̀ ẹ́ rí káti ẹ̀láwà mọ̀ ẹ̀rí àwa súnmọ́ ẹ̀ àwọn mi ò mọ̀ ẹ̀rí àwọn mi ò súnmọ́ Òṣùpá rí àwọn mi ò pàdé rí àwọn mi ò rí ju wípé ìfẹ́ tẹ́lòmíì ní Saheed Òṣùpá ẹlòmíì ò rí Pasuma rí ẹlòmíì ò rí Wasiu Ayinde rí ẹlòmíì ò rí Obesere rí ẹlòmíì ò rí Màláíkà rí bọ̀ tí àwọn èèyàn bá ń jà nítorí wọn lẹ́yìn báyìí ẹrù pé wọ́n jọ ń sùn wọ́n jọ ń jí ni ṣé bọ́lọ̀ ní ṣe bẹ́ẹ̀ ṣe bí fẹ́ ni. ẹ mọ iye ẹ̀dá tó ti ṣépè fọmọdé yìí nísìnyí látara fídíò tó ṣe yẹn tẹ́lòmíì ò dẹ̀ rí Saheed Òṣùpá rí kó dẹ̀ lómi ò sínú fáǹsì ẹ̀
àfìdí àsìkò ibi ọlọ́run àfọlọ́ ọlọ́run náà fi bẹ ọlọ́run Alhaji wa Saheed Òṣùpá ikú òjijì onítọ́sí ẹ o ọlá ti tóbi ọlọ́run ọlá gbá rẹ ọlá ògbó ẹ gbogbo ọmọ tó jáde lára rẹ ò ní mọ sáré wọn àní sunkún lórí àní péjọ sunkún lórí ẹ ọlá ti tó wá lóẹ̀mí gígùn láyé ọlá ti tóbi ọlọ́run ọlá gbá rẹ ọlá ògbó ẹ ọlá ìpè méjì ọlọ́run ìní ọlọ́run abẹ́ ìwọ ni hayyun qayyumu da'im ọba tí ń bẹ lọ gbére ni ẹ ọba tí ń ṣẹ̀mí ni ọba láàyè ni ẹ ọlọ́run o tí máa bẹnu kádàrá Saheed Òṣùpá tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé nǹkan burúkú ó ṣẹlẹ̀ sí yamhullahu ma yasha'u wa yuthbitu wa indahu ummul kitab àti pẹ́ńsù àti rẹ́sà ọwọ́ ọlọ́run ló wà ọlọ́run ló ń kọ nǹkan ọlọ́run ní ń parẹ́ ọlọ́run o kádàrá bó bá wa parẹ́ lórí Saheed Òṣùpá àti gbogbo àwọn olólùfẹ́ náà lápapọ̀ àti gbogbo wa lápapọ̀ abẹ́ nínú àánú rẹ̀ kádàrá burúkú mọ́jú kò lè olórí mọ́jú kò lè àwọn náà lórí o ọlá àti tóbi rẹ̀ ọlọ́run ọlá àgbà rẹ̀ ọlá ògbó ẹ̀ ọlá ìgbéléjì rẹ̀ ọlọ́run abẹ́ nínú àánú rẹ̀ abẹ́ nínú àánú rẹ̀ abẹ́ nínú àánú rẹ̀ abẹ́ nínú àánú rẹ̀ 2026 tá a bẹ̀rẹ̀ yìí àlùbárà jọ ọlọ́pàá mẹ́ta ó ládùúgbò àwọn òní gbà àfi tí ó láwọn tọrọ nǹkan ọlọ́run ní ṣe àfi tá a bá forúkọ òun tá a fi béèrè àlùbárà jọ ọlọ́pàá mẹ́ta àwọn òfowókọ rẹ béèrè torí pé ó kọ rẹ ò jẹ́ nǹkan kan ìwọ náà ò jẹ́ nǹkan kan ṣètánì ní ẹ ọmọ tí nǹkan kan bí òun ní ẹ orúkọ ọlọ́run làwa fi béèrè lọ́dọ̀ ọlọ́run kó gbàdúrà wa kó yọ́nú sí wa kó dúró tì wá kó má fi wá sílẹ̀ o la hawla wala quwwata illa billahi al-aliyyil azim gbogbo wa pátápátá lọ́kùnrin wa lóbìnrin wa ọlọ́run tí bá ń bẹnu kádàrá wa pé nǹkan burúkú ṣẹlẹ̀ sí wa yamhullahu ma yasha'u wa yuthbitu wa indahu ummul kitab kápá nǹkan rẹ kákọ́ kalẹ̀ ọwọ́ ọlọ́run ló wà ọlọ́run o àdúrà sì a máa tún nǹkan ṣe ọlọ́run wa bẹ̀ẹ́ bá wa pa nǹkan burúkú bá wa parẹ́ kú lórí wa kádàdá ní kí ọlọ́run kó kọ sínú kádàrá wa wọn láti tóbi ọlọ́run alágbára la hawla wala quwwata illa billahi al-aliyyil azim ọlọ́pàá mẹ́ta kú palẹ̀mọ́ ọlọ́pàá mẹ́ta kú palẹ̀mọ́ àlùwáràkí wọn ni tó bá wọ ṣàkíyèsí wọn ni wọn pa ni wọn làwọn fámìlì ẹ ti kọ ọlọmọ ọmọ tí o bá ti gbẹ̀kọ́ lé ẹjọ́ ń bo náà ti máa ń kọ ẹ bá ń parí ẹ ọmọ tí o bá ti dúró gbẹ̀kọ́ lé níbo náà ti máa ń kọ gbogbo ọmọ tí o bá ti dúró gba ẹ̀kọ́ nílé ìta náà ti ń kọ ìta náà ti ń kọ o ti wá bọ́ sọ́wọ́ àwa tá a kọ ẹ láì o ti bọ́ sọ àwọn tí wọ́n kọ ẹ o ti bọ́ sọ àwọn tí wọ́n kọ ẹ báyìí so olóògbádùn ni bí ẹ bá tẹ wá pé Yorùbá ní bájá bá ń sinwin ní máa mojú náà ni àìgbádùn rẹ o ti wá pọ̀ gan tó báyìí àìgbádùn rẹ ti pọ̀ gan o gbádùn rárá àwọn kan ló síkì ni àwọn kan ló ti ya wèrè rí ni ó wá ya wèrè rí o ya wèrè rí o síkì o tó bá dé ibi tí o belong sí ara rẹ ó yá tó bá ti débi tó belong sí Ọláwálé Jàjì ara rẹ̀ ó yá tí ọlọ́pàá mẹ́ta bá ti débi tó belong sí yóò lálàáfíà bọ́lọ́pàá mẹ́ta tó bá débi tó ààyè rẹ̀ tó yẹ atẹ́gùn àlàáfíà yóò fẹ́ sí làákàyè bóyá tó bá wá padà dé yóò wá tó wá bọ́ síta torí pé Saheed Òṣùpá ló sọ tiẹ̀ lé nínú tálámọ̀ tí yóò sọ tiẹ̀ lọ́la bóyá yóò sọ tèmi náà tó bá yá bóyá yóò sọ tiẹ̀ náà tó bá yá wèrè díẹ̀ ni wèrè máa ń bẹ̀rẹ̀ wèrè yẹn ti bẹ̀rẹ̀ tipẹ́ tí wọ́n ń dàgbà yín dàgbà wèrè tó fẹ́ ṣe wọ́ 2026 òun lélẹ́yìí àmọ́ this must be stopped ó ti wá tó báyìí ọlọ́run gbàdúrà wa yóò yọ́nú sí wa gbogbo ẹ̀yin tẹ́ join wa láàárọ̀ yìí àwọn ọlọ́run ní fi yín sílẹ̀ o nọ́mbà rẹ̀ a ní díẹ̀ níbi gbogbo ẹni èèyàn tó bá bá lè bá gẹ́tì nọ́mbà ẹ̀ àwa ní ọ́fíìsì ṣẹ̀ṣẹ̀ ṣe àgẹ̀tì ẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run salamu alaykum wa rahmatulah.